Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ èyí tí ò kí ń ṣe òtítọ́. Mo fẹ́ kẹ́ bá mi like, comment, share. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Ò jíire bí o. Ẹ kú dédé àkókò yìí. Mo kí apá kú ìsinmi òní. Ìsinmi aláyọ̀ ló máa jẹ́ fún wa o. Àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀ o. Wàhálà àti ìdààmú bíi tí ò kó kéré mọ́ kò ní jẹ́ ìpín wa. Mo kí nínú ilé, mo kí ń lẹ́dẹ̀ yìí. Àkàndá ọ̀rọ̀ Awíkonko ló kọ́ mi. Àjàó àró Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kí baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe. Àti bá àwọn ọmọ tó rí kó yọ níjọba àbílẹ̀ oríire àti bá wọn dúpẹ́. Àwọn òbí wọn, àwọn ẹbí wọn, àwọn aráàlú wọn àti bá wọn yọ̀. Àti kíjọba kókó ọmọ ṣe. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbàgbé, ńgbà tí wọ́n kó wọn olùkọ́ 7 ni wọ́n kó ọmọ 39. Wọ́n pa olùkọ́ kan. Olùkọ́ 5 ló padà. Olùkọ́ kan tó kù ńkọ́. Ìjọba ò tí láǹfààní láti ṣàlàyé fún wa ń tó ṣẹlẹ̀ sí ọ̀gbẹ́ni John Ọlálẹ́yẹ. Ń tó ṣẹlẹ̀ sí ẹnìyàn kò tí láǹfààní àti sọ fún wa. Bákan náà, akọni tó lulẹ̀ lójú ìjà àti láǹfààní láti sọ̀rọ̀ nípa rẹ̀. Torí pé bàbá ti yin apó, tá a yin ọrùn, tá a yin ọsán, tá a yin ọfà, tá a sì yin òǹtàfà. Ẹ má jẹ́ àgbàgbé ojú tá a fi sọmọ ẹranko. Bójú ọ̀hún ọ̀bá fọ́, ó ṣeéṣe kó pa igba ẹranko nípò dáadáa. Àwọn kan ló fẹ̀mí wọn lélẹ̀ láì kí sọmọ Màríà. Àwọn kan ló fira wọn jì. Àwọn kan ló la iná kọjá. Káwọn ọmọ yìí kí wọ́n tó di tí wọ́n wálé padà. Ọ̀gá ológun kan ó fẹ̀mí ara ẹ̀ rọ́pò láì sọmọ tí ẹ ń bẹ̀. Ìyàwó rẹ̀ ò sí ń bẹ̀. Ẹbí rẹ̀ ò sí ń bẹ̀. Bákan náà, ó ní ọ̀pọ̀lọpọ̀ security agents ni wọ́n farapa yánnayànna. Kò sẹ́ni tó sọ nǹkan kan pa àwọn eléyìí. Ṣé ká wá pé àwọn ẹni ẹlẹ́ni ní ọ̀rá fi díyà ni? Ìyá kí wọ́n dí, kí lẹ̀ṣẹ̀ tí wọ́n? Òye yé wa pé wọ́n ń gbà tọ́jú lọ́wọ́. Ìjọba náà ni ó sì ṣagbátẹrù rẹ̀. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ sí John Ọlálẹ́yẹ? Ó yẹ ká ti rí àbọ̀ lórí ẹ̀. So, àwọn nǹkan tó gbé mi wá lónìí ni ọ̀gágun tó lulẹ̀ lójú ìjà. Wọ́n ti sin lónìí. Ẹni tó yà rántí dáadáa ni Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Ọ̀rọ̀ ń bá ọ̀rọ̀ bọ̀, eégún alárí. Bákan náà ni ó ní iṣẹ́ pàtàkì láti jẹ́ yàtọ̀ sí àwọn méjèèjì nìkan. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe ń wọlé, ẹ bá ń pín prógráàmù yìí, ẹjọ́ délé kó dóko, kó dẹ́sẹ̀ kúkú, kó dọ́nà jíjìn láàrin ìṣẹ́jú kan péré. God bless you.
ẹni tá ń wí ti dé. ẹni tá ń wí ti dé. ẹni tá ń wí ti dé sẹ́. ẹni tá ń wí ti dé. ẹni tá ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ káriwo gbalẹ̀ gbogbo. àwí kókó àwí kókó àwí kókó àkàndá ọ̀rọ̀ kó máa ní lọ. àwí kókó àkàndá ọ̀rọ̀ ẹ máa sọ wá lọ. ẹni tá ń wí ti dé. ẹni tá ń wí ti dé. ẹni tá ń wí ti dé sẹ́. ẹni tá ń wí ti dé. ẹni tá ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ káriwo gbalẹ̀ gbogbo. àwí kókó ó dé. àwí kókó àwí kókó àkàndá ọ̀rọ̀ gbogbo ayé ló ń gbọ́. àwí kókó àkàndá ọ̀rọ̀ ẹ máa gbọ́ wa lọ. ètò túmọ̀ gbọ́n wá tó tún nítumọ̀ gbogbo ayé ló ń gbọ́. àkàndá ọ̀rọ̀ ẹ máa gbọ́ wa lọ. sọ̀rọ̀ ọlọ́gbọ́n kápá tó mọ̀ òkun yọ. gbogbo ayé ló ń gbọ́. àwí kókó lójú wọn lọ́rọ̀ ẹ máa gbọ́ wa lọ. gbọ́dọ̀rọ̀ máa gbọ́ kí ló lọ́rọ̀ ó dẹ̀ ṣe gan. gbogbo ayé ló ń gbọ́. àṣà ìmọ̀ ẹ máa gbọ́ wa lọ. ọ̀rẹ́ kàfíà ọ̀rọ̀ tó ń lọ ní ìwọ̀nà ẹ máa gbọ́ wa lọ. kódà tó fi lórí àwọn òṣèlú wa ìtàn ẹ máa gbọ́ wa lọ. ìtàn àgbọ̀n fi kọ́gbọ́n lórí ètò Àwíkókó ẹ máa gbọ́ wa lọ. àṣà ìmọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ lóríṣiríṣi ẹ máa gbọ́ wa lọ. lẹ́yìn ìsopọ̀ ní tèmi o ẹ jẹ́ ká gbọ́ ètò Àwíkókó gbogbo ayé ló gbọ́. 12.5 embroidery service. MDT MDT freight and logistics. iṣẹ́ wọn dára o lówó pọ́kú ni. wọ́n jáfáfá o wọ́n ṣe é gbọ́kànlé. MDT wọ́n kárí ayé. MDT clearing freight and logistics alékìtìntì gbogbo èèyàn ló ròyìn iṣẹ́ wa cargo services wa lẹ́sẹ̀kẹsẹ̀ lówó péréte lẹ́wọ̀ gbé gàrí epo pupa èlùbọ́ ẹ̀gúsí ẹja gbígbẹ irú àpọ̀n aṣọ ìlẹ̀kẹ̀ àwọn ìwé pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ránṣẹ́ sáwọn èèyàn yín láti Nàìjíríà sí Europe UK US Canada ibikíbi lágbàáyé kò tán síbẹ̀ ẹ̀yin tẹ́ wà ní Canada ẹ máa bọ̀ lọ́fíìsì wa ní Canada fún ohun tẹ́ ẹ fẹ́ gbé wá sí Nàìjíríà ìbáṣe mọ́tò electronics ohun èlò lóríṣiríṣi lọ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ní kọ̀ǹtínà ọwọ́ kan láò clear kọ̀ǹtínà yín fún yín nílùú Èkó bó ṣe jẹ́ pé a tún lè bá yín gbẹ́rù yín dẹnu ọ̀nà yín níbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pé fún ẹ̀yin tẹ́ wà ní GTA area àtàwọn ìlú mìíràn ní Ontario Canada a tún lè wá gbé lọ́dọ̀ yín pẹ̀lú àsọyépọ̀ olú-iléeṣẹ́ MDT ní Nàìjíríà wà ní number 5 Do Best Crescent off Olútósìn Àjàyí Street Àjàó Estate Oṣòdì Ṣọlọ Lagos ẹ bá wa sọ̀rọ̀ 0912 907 4004 ẹ̀ka iléeṣẹ́ MDT Second Avenue 22 Road G Close B-Mark Plaza Festac Tan Lagos ẹ pè 0810 836 8507 iléeṣẹ́ MDT ní Canada kalẹ̀ sí 68B Commercial Road Bolton Abionfon Intersection Ontario L7E 1K6 please call +1437 655 4402 MDT Clearing Freight in Logistics Assure Delivery. All right. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire bí o pẹ̀kú dédé àkókò yìí lẹ́ẹ̀kan sí i a kú ìsinmi òní ìsinmi aláyọ̀ ni yóò jẹ́ fún gbogbo wa láṣẹ Èdùmàrè. Now mo ní nínú àwọn olùkọ́ tí wọ́n kó àwọn méje ni wọ́n gbẹ̀mí lẹ́nu kan ṣùgbọ́n àwọn márùn-ún ń lọ padà délé kí ló ṣẹlẹ̀ sẹ́nìkan nù wọn. Number 1 nìyẹn. Number 2 àwọn tó rí kó yọ principal tó kọ́kọ́ bá wa sọ̀rọ̀ tó sọ̀rọ̀ sínú fọ́nrán tí wọ́n pín káàkiri fún wa ìyẹn ni ẹ̀rí máa jẹ́ mi nsó pé láyọ̀ àtàláfíà àwọn èèyàn wa Ọlọ́run ti kó wọn yọ ṣénú dídùn tí ò ṣe é pamọ́ra ni because expectation mi ò ní wípé nínú ọ̀rọ̀ woman yẹn àkọ́kọ́ a dúpẹ́ lọ́wọ́ ìjọba o
àdúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu, àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn. Ó ṣe ní láàánú pé a pàdánù ọ̀kan láàrin wa. Well, nínú gbogbo ìròyìn tó jáde, béèyàn bá ní sẹ́lọ̀n lókù, kò sí ìròyìn tí ò dùn mọ́ wa nú nínú gbogbo ẹ̀. Àbí nínú èèyàn 45, 46 tẹ́lẹ̀tẹ́lẹ̀, that is subsidiary of Niyam International Nigeria. Wọ́n ṣe monogram sára aṣọ lóríṣiríṣi sára. So akẹ́kọ̀ọ́ 39, olùkọ́ 7, wọ́n jẹ́ 46. So out of 46, àwa padà rí 44. Ẹni tí ó bá mọ nóró nìkan ni ò ní mọ̀ pẹ́ dá. Ní onímọ̀ wípé ó yẹ kéèyàn ó kíjọba, kéèyàn ó kí àwọn security agents tó fẹ̀mí wọn lakú lọ. Ṣùgbọ́n Bíbélì sọ gbólóhùn kan fún wa, ó ní ta ni nínú wa ni yóò ní màálù 100 tí ẹyọ kan wà sọnù ńbẹ̀, tí ó ní lóòótọ́ ni mo wí fún yín, yóò fi 99 tó kù sílẹ̀, yóò tọpẹ ẹyọ kan ṣoṣo yẹn lọ. Bàbá yọ̀ lórí àwọn ọmọ tó padà délé. Ká má gbàgbé lórí ẹnìkan tó ṣẹ́kù, kí ló ṣẹlẹ̀ sí? Sọ fara kọ́ta ni sáwọn agbésùnmọ̀mí yìí ló ti fi nǹkan ṣe. Explanation. So kí n tí mo wí ó lè bá yín dáadáa. From governor speech, ńgbà tí gómìnà sọ̀rọ̀, ó ní a rí àwọn ọmọ yẹn pé àti olùkọ́ 5. ṣe bẹ́ẹ̀ gbọ́rọ̀ governor àbí? Àbẹ́ ẹ̀ gbọ́ ni? Bóyá ká tún gbọ́ kẹ́ ẹ lè gbọ́ dáadáa. The 39 of them, also 5 of the 7 teachers. Mo nígbàgbọ́ pé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn. The 39 of them, and also ẹja tún gbọ́. 9 of them, also 5 of the 7 teachers. So we give glory to God, and we. 5 of the 7 teachers. What happened to the other one? So mo rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ṣàkíyèsí ìdùnnú tó ṣubú láyọ̀, kò jẹ́ ká lè béèrè John Ọlálẹ́yẹ. From the governor's speech and the official statement, it appears that one male teacher is yet to be accounted for. This is not to create panic or spread fear, but simply to seek clarity and satisfy the genuine concern of the public. John Ọlálẹ́yẹ yìí ọmọdé ni o, yóò ní ìyá yóò ní bàbá, yóò lẹ́bi tiẹ̀. Bí gbogbo àwọn tó kù ṣe ń yọ̀, ńlọ yẹ káwọn ẹbí tiẹ̀ náà kàn máa fò fáyọ̀, kàn máa fò fún dùnnú. That means ayọ̀ yẹn ò kárí. Ìbànújẹ́ sì wà nínú ilé kan, kì í ṣe nínú ilé kan o. Bàbá tí wọ́n pa, ẹbí ti mọ̀ pé wọ́n ti pa. Ọmọ ìyàwó ẹbí wọ́n ti gba kámú lórí tiẹ̀. Ṣùgbọ́n àgbọ́ròyìn kankan nípa John Ọlálẹ́yẹ. Kí ni yóò ṣẹlẹ̀ sí? Ọ̀tà kókó di kókó fún wa. Àwọn tí ń bẹ́ẹ̀ ló lè ṣàlàyé. Principal yìí lè tàn mọ́lẹ̀. Àwọn olùkọ́ tó ṣẹ́kù ń bẹ̀, àwọn náà lè tàn mọ́lẹ̀ sí ìtọ́ṣẹlẹ̀ sí John Ọlálẹ́yẹ. We pray that he is safe and that positive news comes soon. Are you sure? Kí ló mú kó ń bi táwọn tó kú wà? Ṣé positive news ńlá máa gbọ́ lórí ẹ̀?
ńbo lọ ń sá pamọ́ sí ńbo lọ wà kí ló ṣẹlẹ̀ sí ó wà very very important. Okay, we pray that he's safe and that positive news comes soon. Once again, congratulations to all of us and heartfelt appreciation to the security agencies, the government, traditional institutions, and everyone who played a role in the successful rescue of our people. May Ogbomoso never witness such a painful experience again. Lórí ọ̀rọ̀ John Ọlálẹ́yẹnu, ìdùnnú ṣubú láyọ̀ l'Ógbómọ̀ṣọ́. Ká tó play àwọn fídíò ayọ̀ àti ìdùnnú wọn níjọba àbílẹ̀ Oríire, ká tó gbọ́rọ̀ lẹ́nu àwọn ará Oríire, ẹ já sọ̀rọ̀ nípa sọ́jà tó líìdì wọn lọ ní kògbókògbó ayé ẹ̀. Sọ́jà yìí ọmọ 28 years. Very very sad news indeed. Lieutenant nínú iṣẹ́ ológun. So now Army Lieutenant Felix Ademe Isaac wọ́n ti sin lónìí. The Nigerian Army officer who lost his life during the operation that rescued abducted school children and teachers in Oyo State has been laid to rest with full military honors. Mi láǹfààní láti máa display picture níbí yìí. Ẹ bá rí díẹ̀. The 28-year-old officer was part of the assault team deployed to Old Oyo National Park during the intelligence-led mission to rescue victims kidnapped from schools in Oríire local government area on May 15, 2026. Reports indicate that Lieutenant Isaac led the initial assault, firing the first shots before the team encountered improvised explosive devices planted by àwọn onísùnmọ̀mí. He sustained fatal ìfarapa during the operation. Despite the loss, the multi-agency rescue mission successfully freed 44 abducted pupils and teachers. Out of 46, 44. A sì ń wá olùkọ́ kan tá a mọ̀ pé wọ́n ṣàlàyé ẹ̀ fún wa later, bọ̀ kí n kàn sọ fẹ́yìn èèyàn ni pé olùkọ́ kan sọnù o, ibi tó nù sí ibi tó rá sí, láì ṣe báírò, láì ṣe pẹ́ńsù, láì ṣe rẹ́sà, àfẹ́ mọ̀ ibi tó rá sí. So, rescue mission successfully freed 44 abducted pupils and teachers after 56 days in captivity with no ransom paid. Governor Seyi Makinde and the Nigerian Army have paid glowing tributes to the fallen officer, describing him as a courageous soldier who made the ultimate sacrifice in the service of his country. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ teacher, lórí ọ̀rọ̀ military officer yìí, Felix Ademe Isaac, bẹ́ẹ̀ bá wa ọ̀nà rẹ̀, yes, bẹ́ẹ̀ bá wa ọ̀nà rẹ̀, ìbájẹ́ aládùn mọ́ wa, yes, eléyìí ó jẹ́ nǹkan tí àwọn òbí àti ẹbí rẹ̀ ó dì mú, nǹkan kan lórúkọ rẹ̀, iṣẹ́ ló ń ṣe lóòótọ́, ṣùgbọ́n bí ó bá ṣiṣẹ́lẹ̀ kò ní sí nǹkan kan, bí wọ́n bá jẹ́ ọmọ gbé kò ní lọ ń pàjáwìrì, bí ó bá ní tara abiyamọ kò ní fẹ̀mí lakú lọ, èèyàn ṣiṣẹ́ kò ṣiṣẹ́, kò sẹ́ni tọ́tọ́ sí kú, yes, kò sẹ́ni tọ́tọ́ sí kú ní kògbókògbó ayé ẹ̀. Everybody has right to live, right to life.
So remember his name. Ẹ fọkọ rẹ̀ sókàn àyà yín. Ẹ rántí ẹ̀. Never forget his sacrifice. Late Lieutenant Felix Ademe Isaac. He answered the call of duty without hesitation. Bó bá jẹ́ ọmọ iléeṣẹ́ ológun míì ni. Yóò ti àwọn èèyàn wájú ni. Ẹ wo aṣọ gas commander. Ẹ tẹ̀lé wọn lọ. Ẹ wá fún mi lábọ̀ ń bí tàbí kẹ́ rán èèyàn kan kó wá bá mi. He led the operation himself. Yorùbá sì ti parí ọ̀rọ̀. Wọ́n ló lórí ogun lógun máa ń dojú kọ. He answered the call of duty without hesitation in the brave effort to rescue àwọn akẹ́kọ̀ọ́ kidnapped victims in Orire. He paid the ultimate price, laying down his own life so that others could live. Kì í ṣẹni tá a gbọ́dọ̀ gbàgbé. Ẹnikẹ́ni tó bá ti fẹ̀mí ẹ̀jìn forí lakú torí ọmọlàkejì ó tọ́ lẹ́ni tá a lè rántí. Same yesterday, ìyẹn lọ́jọ́ kejì ọjọ́ yẹn, the troops rescued the Ọ̀yọ́ Orire pupils and teachers. He was also laid to rest with honor, but his courage, selflessness, and sacrifice will never be buried. And he stood where many would have fled, fought when others feared, and gave everything for people he may never have known. Kì í ṣe pé he may never have known. Kò mọ̀ wọ́n rárá ni. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú wọn. Nǹkan kò pa wọ́n pọ̀ rí, nǹkan kò sì lè pa wọ́n pọ̀ láíláí. May we never forget the cause of the peace and security we often take for granted. Heroes like him deserve our eternal gratitude and remembrance. Rest in perfect peace. Gallant soldier, your watch has ended, but your legacy lives on forever. All right. Ẹja gbọ́ bó ṣe lọ l'Ógbómọ̀ṣọ́ o àti níjọba ìbílẹ̀ Oríire. Ok, ẹja kọ́kọ́ gbọ́ ti àríyá tí wọ́n ṣe l'Ógbómọ̀ṣọ́. Now, ijó àtayọ̀ ó gbàgbóró Ògbómọ̀ṣọ́ kan wọ́n gba gbogbo títì ni o. So ẹjá gbọ́rọ̀ tó ṣẹlẹ̀, ẹjá gbọ́ nǹkan táwọn ará ìjọba ìbílẹ̀ Oríire sọ. Nínú ìfọ̀rọ̀wérọ̀ yẹn, mo rí pé wọ́n gé ti bí arákùnrin tí mo sọ yẹn, wọ́n gé kú o. Aláàánú ni ẹ ṣé o, Olúwa ẹ ṣé o, Ọlọ́run ẹ ṣé o, ẹ ṣé o, àwọn ìjọba, Ọlọ́run ògùn sí fún sẹ́yìn, Ọlọ́run ò ní kọdà lẹ́yìn yín o. Inú dídùn ò ṣe pamọ́ra, inú màmá yẹn dùn jù. Iṣẹ́ yín ó lérè o, ẹ ní pàdánù àwọn ọmọ, ẹ ṣé o, mo rí tẹsímọ́nì mi láyọ̀, ó sì lọ láyọ̀, ó bá mi láyọ̀, Olúwa ṣe é, ẹ ṣé o. Wà lára àwọn ọmọ tí wọ́n rescue báyìí. Ọ̀kan lára àwọn ọmọ wa náà ní ọmọ wa náà gbogbo wọn ṣùgbọ́n. Ẹ̀rẹ́gbọ́n ti gbé nǹkan kúrò ń bẹ̀, ọ̀kan lára àwọn ọmọ wa táàrí angele yùn kó ń bẹ̀. Gẹ́gẹ́ bí ọmọ ìlú sẹ́mọ̀ tá a sì jẹ́ bàbá fún wọn so ọmọ wa náà ní gbogbo wọn. Báwo ló ṣe rí nígbà tí ẹ gbọ́ ìròyìn pé wọ́n ti gbé wọn? Nígbà tá a gbọ́ ròyìn yìí inú wa bàjẹ́ púpọ̀. Èmi ò tiẹ̀ sí nílé níjọ́ yẹn so mo ní láti mo lọ s'Ógbómọ̀ṣọ́ fún ìpàdé kan ṣùgbọ́n èmi délé tí mò ń lọ lọ́jọ́ yẹn ni mo gba ìpè wípé wọ́n ti jí àwọn ọmọ gbé lọ so mo kún ní láti padà lẹ́sẹ̀kẹsẹ̀ bí mo ṣe débi àbí ẹnìkankan gbogbo ìlú ti dá gbogbo àwọn ọmọ ti wọ gbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ la ẹ̀sẹ̀ ń sáré káàkiri àwọn ìlú ìletò tó wà lẹ́yìn sọ̀rọ̀ǹdìsì wa tó tó di pẹ́ yé àríwá àwọn ọmọ yẹn láti inú igbó.
nígbà tí ẹ wá gbọ́ ròyìn pé wọ́n dé báwo ló ṣe rí inú yín. nígbà tá a gbọ́ pé wọ́n dé lọ́jọ́ tànà tí í ṣe ọjọ́ 10 oṣù keje inú wa dùn gan-an aláyọ̀ gidi gangan torí pé gbogbo àwọn nǹkan tí à ń fi ìbẹ̀rù bójú ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ láìnú àná yẹn inú wa dùn ibùdó orun tá a sùn mọ́júmọ́ ọjọ́ òní tí í ṣe ọjọ́ 11 oṣù keje inú wa dùn gan-an aláyọ̀ orun wa lọ déédéé àlàáfíà sì bá ìlú gan. àrí bẹ́ẹ̀ ń dáná báyìí wọ́n ní tẹ́lẹ̀ pé ẹ lè dáná báyìí. a lè dáná báyìí o tẹ́lẹ̀tẹ́lẹ̀ o àti jókòó ń ta ẹ̀rú máa ń jẹ́ kíní fún wa ẹ̀rú máa ń bà wá ìbẹ̀rù bójú la fi ń sun gbogbo tá à ń ṣe. ẹ pẹ̀lẹ́ oríire báyìí la máa rí àní rí láburú mọ́ o. àmì orúkọ Jésù. ẹ pẹ̀lẹ́ sà kí ló orúkọ yín lẹ́ẹ̀kan sí. akadé ẹ̀mí ní prophet akadé Moses Ayọ̀bámi ti jọ the sacred kiribu na serafi. nígbà wọn dé báyìí wọn da gbogbo ẹrú gbogbo ṣe wa iṣẹ́ bàjẹ́ gbogbo ẹ bá a gbogbo ṣe wa tó bàjẹ́ yẹn kò dùn wá rárá ọmọ wa ló dùn wá ọlọ́run ṣe ọlọ́run fún bàbá wa ní iṣẹ́ ṣe ó ṣiṣẹ́ lórí wa àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ta ló ti ṣe àwọn náà. Ọlọ́run ló ṣe é. Gàgà bọ̀ ni. Gàgà bọ̀ ló ṣiṣẹ́ yìí. àwọn àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run máa bàbá wa lọ́wọ́ o. Iṣẹ́ bàbá wò ní bàjẹ́ o. Ètò ń bọ̀ àbọ̀ tó ṣe. ẹni tó bá ní kò ní ṣe. ẹ̀yin ẹ̀ náà ṣe. ẹ̀kọ́ wọn lẹ̀ kẹ́ ẹ̀kọ́ yàn lẹ̀ ẹ̀kọ́ ọmọ sùkú lẹ̀ ẹ̀kọ́ ọmọ yà wọn tọmọ o. bàbá wa ló ṣe kéde. bàbá ló ṣe lé. àṣẹyù. ó ṣe kéde lulẹ̀. ọmọ yà wọn ta lè ṣe o. ọ̀sẹ̀. àwọn olùkọ́ wọn adúpẹ́ bó tiẹ̀ jẹ́ pé àìtí. ọba níbẹ̀ ni o kábíyèsí lélẹ̀ o. gbọ́n kankan ní àti ọ̀dọ̀ àwọn ọmọ tí wọ́n dé àti àwọn olùkọ́ wọn ṣùgbọ́n ohun tá à ń gbọ́ pẹ̀lú láti ọ̀dọ̀ ìjọba wọ́n ń fún wa ní ìròdùnú pé kò sí ìyọnu pẹ̀lú wọn wọ́n wà níbi tí wọ́n ti ń gbàtọ́jú pé láìpẹ́ yìí àwọn dìlífà wọn lé wa lọ́wọ́. kábíyèsí àwọn tí wọ́n kó ọmọ wọn tí adẹ̀dúpẹ́ pé wọ́n ti gba ọmọ wọn lọ́wọ́ wọn báwo ni mo fẹ́ béèrè pé báwo ni wọ́n ṣe ń feel báyìí at this moment. nígbà tí ó di pé òǹkàlùkù gbọ́ báyìí so òǹkàlùkù jubilate káàkiri ni everywhere tinú oníkàlùkù ń dùn tinú oníkàlùkù ń dùn gan-an so kò sí ẹnìkan ta ní nígbà tí kò ṣẹlẹ̀ tó ń banú jẹ́ tẹ́lẹ̀ tó wá dìgbọ́ wá sọ pé à ǹjẹ́ òun wá o ò ní o kí ló tó kù ká máa jó ká máa yọ̀ ni tinú oníkàlùkù ń dùn káàkiri ni. gẹ́gẹ́ bí olórí ìlú àti adarí ìlú báyìí kí ni àwọn nǹkan tí ẹ fẹ́ látọ̀dọ̀ ìjọba láti rí wípé irú ìṣẹ̀lẹ̀ burúkú báyìí yóò ṣẹlẹ̀ mọ́ ní agbègbè yín àti àwọn ìlú tó wà ní agbègbè yín. ẹ ṣeun mo rò pé ọ̀rọ̀ yìí àṣẹ̀ṣẹ̀ máa yé sọ ní ìdàwọ̀sẹ̀ dé tí nígbà tí nǹkan ìṣẹ̀lẹ̀ tí àwọn Gbàjàbíàmílà tí pírẹ́sidẹ́ǹtì wa rán wọn wá síbí báyìí àti bẹ̀ wọ́n ta sunkún sí wọn lọ́rùn lórí ìrìn àjò yìí wọ́n sì àṣọ wa pé pẹ̀lú ògo Ọlọ́run láàyè làwọn òkú ọmọ yìí fún wa pé kí nǹkan kò ní ṣe wọn a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ìlérí wọn tí wọ́n ṣe nígbà náà Ọlọ́run mú wọlé àṣẹ wọ́n ti kó àwọn ọmọ jáde pẹ̀lú ìrọ̀rùn àwa ń rọ federal government nísìnyí torí pé mo sọ níjọ́ náà lọ́hùn wípé bí ó ṣe rí yìí bẹ́ẹ̀ ṣe ṣèlérí fún wa pé ẹ pọn ọmọ ìjáde fún wa tá a bá kó wọn jáde ètò ààbò a ní ìdí ètò ààbò ní bíbáyìí nítorí pé police station jìnnà sí bíbáyìí Ìkòyí ní headquarter police station wà kan tó débí lẹ́yìn 2 hours ni so bí nǹkan kan bá ṣẹlẹ̀ nǹkan ó ti bàjẹ́ kó tó di gbọ́n wọn lé débí báyìí à ń béèrè army barrack àbáwọn sọ níjọ́ náà a ní pé ẹ̀yìn ìgbà yẹn police post a ní kí wọ́n jẹ́ kó wà ní àrọ́wọ́tó wa níbí à ń rawọ́ ẹ̀bẹ̀ sí federal government kí wọ́n ṣàánú wa lórí ẹ̀ kí wọ́n jẹ́ kí police barrack kó wà ní bíbá yìí o. now n tí ó yẹ kí olórí ìlú gidi ó béèrè nu ọ̀dọ̀ wọn ti súnmọ́ gbójú n tí wọ́n sì béèrè lọ́wọ́ ìjọba ò tí ì pọ̀ lápọ̀jù army barrack police post pé bí nǹkan bá ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ibi tó súnmọ́ àwọn jù Ìkòyí ni tọ́lọ́pàá wà kí wọ́n sì tó dọ́dọ̀ àwọn yóò tó wákàtí 2 so lágbègbè wọn báyìí wọ́n ní di police post bí army barrack bá lè wà ń bẹ̀ bí police barrack bá lè wà ń bẹ̀ n tí yóò jẹ́ ìbẹ̀rù fún
àwọn onísùnmọ̀mí àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ò ní pé igbó tá a pè nípò ọba yìí tá a pè ní Old Ọ̀yọ́ National Park yìí, èmi rò pé this is high time fún federal government láti rí nǹkan kan mọ́ bẹ́ẹ̀, láti gbé nǹkan kan bẹ́ẹ̀. ńgbà tí abánikádìsá ejò ọjọ́ wo la tó fẹ́ pantí ń bẹ nú ẹ̀, ńgbó tó ti wà ń bẹ̀ bóyá látàyé àwọn Awólọ́wọ̀ àbí before ayé àwọn Awólọ́wọ̀ tó sì wà ń bẹ̀ dì sín tá a ṣe nǹkan kan bẹ̀ kò make sense. Kò make sense. ẹ jẹ́ kí federal government ó gbìyànjú láti ṣe nǹkan bẹ̀. gbogbo àwọn ibi tó bá jẹ́ gbó ọba eléyìí tí ìjọba ọba tí ì lò ẹ fáwọn èèyàn ká láti dáko, bọ́jà lùbọ́sà wọn ó gbìn bẹ̀, bọ́jà nàmọ́ wọn ó gbìn bẹ̀, bọ́jà ẹ̀fọ́ lásán wọn ó gbìn bẹ̀, yóò ṣàǹfààní fún lò ó, yóò pa wúsápọ̀ àwọn tí wọ́n bá ń lò ó. so àánú Olódùmarè ò ní fẹ́ nìkan kan wá sílẹ̀ o, ìjàmbá ò ní ṣe wá o. Where is John Ọlálẹ́yẹ? John Ọlálẹ́yẹ. bákan náà a kí àwọn ẹbí Lieutenant Felix pé wọ́n kó ara fẹ́ra o, Ọlọ́run nínú àánú ẹ̀ yóò wà pẹ̀lú wọn o. Lieutenant Felix Ademe Isaac, God bless you all. àkàndá ọ̀rọ̀ Awikonko kò jù bá ń lọ. wọ́n tó ní ẹ̀járe sùn ká máa múra sí ọ̀la ńlá ṣe Èdùmàrè ká jí sáyọ̀ àníjí sí ìbànújẹ́, iṣẹ́ yín ò lérè lágbára Ọlọ́run. Jíjí tá a bá jí lọ́la pọ́npọ́n làrọ̀wọ́ mọ̀ ta. I love you all. ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko television, ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV àti Onídèmọdè TV fún Onídèmọdè game show. ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ, ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣàlẹ̀ káàrọ̀ òjìrè bí òní wọ̀ mi, orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrè òní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. àjò àṣẹ ó dàárọ̀, oorun ayọ̀ lásán. I love you all.